Káàárọ̀ gbogbo olóyè káàárọ̀ o. Mo kàn fẹ́ mọ kinní kan ni. Kí là ń pe n tí ẹ̀ ń wò nínú fọ́nrán yìí? Kí là ń pè? Mo mọ̀ pé gbogbo wa mọ̀, mo kàn mọ̀ béèrè ni. Mo rántí ìgbà tí mo máa ń jẹ, mo dẹ̀ sì máa ń jẹ ń bí pàápàá. Eh, a máa ń lọ́hùn a máa sún bẹ́ẹ̀ yẹn náà ni. Àmọ́ ní lókè òkun bí púpọ̀ ìgbà àfi tá a bá ń ṣe barbecue à sún bẹ́ẹ̀ yẹn náà. Àmọ́ a máa ń dáná, a lè fi sómi, a dẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ó lórúkọ tá a máa ń pè, mo mọ̀ pé ẹ̀yin mọ̀ pé ẹ mọ̀. Kì í ṣe orúkọ, ẹ má gbà, orúkọ yẹn wọ́n ti fi ṣe nǹkan ohun òṣèlú. Òṣèlú kọ́ la bá wá lórí ọ̀rẹ́, a kàn fẹ́ mọ orúkọ kìíní yìí. Ẹ bá wa sọ orúkọ ẹ̀. Ó jẹ́ nǹkan tí a fẹ́ràn gan-an níbọn lọ́pọ̀lọpọ̀ wa. Láti kékeré láti bọ́jú mọ̀. Kódà a máa ń gbìn nínú àwọn ọgbà wa. Ǹjẹ́ a ṣì ń gbìn báyìí? Ǹjẹ́ a ṣì ń gbìn? Ǹjẹ́ ẹ mọ̀, ǹjẹ́ nǹkan àwọn ọmọ yín bó ṣe lè gbìn tí à ń sọ yìí? Mi ò fẹ́ dárúkọ ẹ̀, mo fẹ́ kẹ́ sọ orúkọ ẹ̀. Ẹ kọ sórí fọ́nrán, ẹ kọ sísàlẹ̀, kí a wò, ẹ kọ, kí a mọ̀. Ó ṣe pàtàkì ká máa bára wa sọ àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ báyìí. Iṣẹ́ àgbẹ̀ mo sọ lẹ́ẹ̀kan sí i. Iṣẹ́ àgbẹ̀, tí ò bá sí oúnjẹ kò sí ìgbésí ayé. Oúnjẹ ó dára gan ni. Ẹ kọ sísàlẹ̀, a máa retí ń tẹ́ kọ. Ẹ ṣeun.